káàsán ẹ káalẹ́ níbikíbi tí ẹ ti ń wò mí lásìkò yìí mo kí gbogbo wa o a kú dédé àsìkò yìí ojú tẹ́ fi ń wò mí ò lè fọ́ o bẹ́ẹ̀ ni etí tẹ́ fi ń gbọ́ mi kò ní di mo wà ní Accor Event Center ní ìlú Ìkẹjà ibi tí Alhaji Abbas Akande Obesere tó ti ń ṣe 60 years birthday wọn ibẹ̀ lè wà ní ọjọ́ tòní ẹ máa rí nǹkan wò ẹ máa ríran wò ẹ máa tẹ̀lé mi ká lọ orúkọ tèmi ni Tajudeen Adébáyọ̀ tí wọ́n mọ̀ sí olórí ọ̀dọ́ World Best Center ọmọ níyà mẹ́ta bàbá kan kò sówó kò sọ̀rọ̀ gbéfe mo ti gbé ẹ wò ẹ máa bá a bọ̀. náà láti máa padà sílé ọjọ́ òní ìyá ànímọ̀ sábúrú. a rí fídíò kan lánàá tó wà lórí ẹ̀rọ ayélujára ibi tí ó ti ń pe àwọn aláàfáà nìkan wà bí lẹ́nu kí ni ó ta ń kìkì dẹ̀ fi ṣe eré ìṣà. gbogbo ibi tá a bá ti ń ṣerú nǹkan báyìí à ń ṣọjọ́ òbí ni o à ń ṣòkú àgbà ni o kò yé kódà bójá wọ́n ń ṣe ìdárò ẹnìkan ni gbogbo ibi tó bá ti ń ṣe nǹkan dáadáa kódà àti nǹkan tó kù díẹ̀ káàtó wọ́n dẹ̀ ní nǹkan tó kù díẹ̀ káàtó àti èyí tó dáa gbogbo ẹ̀ ló ń fàdúrà gbogbo àwọn tọ́lọ́dẹ̀ fi tiwa náà ní àáfàá wòlíì àwọn tí Ọlọ́run sọ pé kí wọ́n máa gáìdì ilé ayé nìyẹn ó ti yé yín so mi ò lè sọ pé títa àwọn àáfàá bá wò torí ẹ̀ mo ṣe pè wọ́n. tí a bá wo ìrìnàjò ọgọ́ta ọdún sáà lérè fẹ́ ni o torí ètò pọ̀ lẹ́nu kí ni ojú ti rí kíní kí sì ni ohun ayọ̀ kíní. ẹni pé ẹ tún béèrè yẹn béèrè. a ní ìrìnàjò ọgọ́ta ọdún kò rọrùn dáadáa. bẹ́ẹ̀ni. Ọlọ́run gbà fún wa. wọ́n lérè fẹ́ kí lójú ti rí díẹ̀ nìkẹ́ sọ o kí sì ni ohun àṣeyọrí jẹ́ pé ìjọ mọ́ nígbàgbé. tẹ́ bá ní kí n máa sọ̀rọ̀ nípa tójú ti rí ilẹ̀ akún ojú ti rí tó pọ̀ gan etí gbọ́ tó pọ̀ gan àmọ́ ojú rí ó ṣe bẹ́ẹ̀ pé òun ò rí etí gbọ́ ó ṣe bẹ́ẹ̀ pé òun ò gbọ́ ibi tójú mọ̀ pé òun ń lọ tọkàn mọ̀ pé òun ń lọ ibẹ̀ ni kójú dojú kọ ó ti yé yín ìtàn bá wọn sọ tí ò bá etí mu yẹn èyí á ṣe bẹ́ẹ̀ pé òun ò gbọ́ nítorí pé àwọn tí wọ́n ń sọ tí etí ò fẹ́ gbọ́ yẹn nígbà tó bá yá wọ́n á rí wípé àṣẹ gbogbo ń dáwọn ń sọ yẹn àṣẹ àwọn ń sọ sápò ara àwọn ni torí ẹ̀dá ṣe máa ń bẹ̀bẹ̀ fún ọjọ́ ọdún pé wọ́n lọ́hùn tí wọ́n láwọn tó tiẹ̀ ń sọ̀rọ̀ mi níbi wọ́n láwọn tó ń wá ṣubú mi má jẹ́ ń ṣubú wọ́n láwọn tí wọ́n fẹ́ ń débi tí mò ń lọ jẹ́ ń débẹ̀ àmẹ́yàn wá kí n bá rú wọn já o torí Ọlọ́run ò dá a dọ́gba àti pé tí àwọn ayé ò bá sọ̀rọ̀ ẹ̀ bákan bákan báwo ló ṣe fẹ́ débi tó ń lọ ó ti yé yín ẹ máa fi rú wọn fi ṣàdúrà ẹ máa fi rú wọn fi bẹ lọ́hùn ni èèyàn kì í bá rú wọn já o bọ́rọ̀ ilé ayé ṣe jẹ́ nìyẹn.
a ní ká fi dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ni ó ti yẹ yín tá a bá dẹ̀ ń sọ̀rọ̀ ilé márùn lẹ́ẹ̀kan ṣoṣo kì í ṣe pé tá a ti ń bábọ̀ tipẹ́tipẹ́ ó ti yẹ yín àmọ́ Ọlọ́run ọba fúnra rẹ̀ sọ yìí pé òun ti ń ṣe oore fún wa à ń bò mọ́ra òun ò fẹ́ ká bọ oore mọ́ra mọ́ ó ti yẹ yín àná àwọn èèyàn kan dẹ̀ wà nú àwọn èèyàn wa náà tó ń ríyàn ní rí i pé bóyá kò jẹ́ nǹkan kan ó ti yẹ yín tó bá ní nǹkan kan á pariwo àwọn tí ò wá yẹ kán fẹ́ máa gbélé lu ẹ̀ lórí wọ́n fẹ́ máa gbélé olúwa ẹ̀ lórí torí pé olúwa ẹ̀ jẹ́ ní tí kì í sọ̀rọ̀ tí kì í pariwo mo fi wá wò pé jẹ́ ń ṣe díẹ̀ fún wọn. abẹ́ kí ẹ fi orí ọpẹ́ kẹ́kẹ́ kásẹ̀ lẹ̀ orí ọpẹ́ ẹ̀kọ́ fa lórí ọpẹ́ kan. aṣíwájú orí ọpẹ́ ọ̀yà ẹ̀fọ́ orí ọpẹ́ kásẹ̀ lẹ̀. èmi jọ láìláìlá ìlàlá muhammadu rasulullah muhammadu rasulullah láìláìlá ẹ bá mi gbọ́ lọ́hún tóbi Allahu akbar ẹ gbọ́ lọ́hún tóbi Allahu akbar ẹ bá mi gbọ́ lọ́hún tóbi Allahu akbar. lẹ́yìn ọjọ́ bíi ẹjọ́ àwọn fásitì kí n kọ́ máa retí látọ̀rọ̀ yìí. gbogbo ń dáadáa lẹ́yìn ọjọ́ bíi rẹ́kọ̀dù alárin ni a tún tẹ̀lé pẹ̀lú àṣẹ ni. Celebrating an entertainer, I'm celebrating an enigma. We're celebrating Abbas Akande Obesere. Today is 60, and today is a day of celebration. Today is a day of jubilation in our nation. Ladies and gentlemen, I want you all to appreciate the fact that today is his day. Ladies and gentlemen, I am appealing, begging you all, ladies and gentlemen, can we all be upstanding as the celebrant comes into the hall? Everybody remain upstanding. Let's be upstanding and welcome Abbas Akande Obesere. PK First is getting ready to come into the hall. Today is a different day entirely. Akande Obesere, Ààrẹ Agbáki Bọ́bakúwà, ẹni tó ń ṣe ọjọ́ òbí lónìí tó sì ṣe márùn-ún papọ̀ lẹ́ẹ̀kan náà. Ọlọ́jọ́ ọ̀gbìn celebrant ọjọ́ ọ̀bí ẹni kì í ṣọjọ́ kékeré ẹni orí dá sí lọ́jọ́ òní tó dúpẹ́ wúre celebrant we wish you many happy returns. Hey!
come forward. Please stand here. Ladies and gentlemen, he's here. The Enigma is here. They don't need them now. Wait till The performer is here. The teacher is here. The paramount ruler is here. The entertainer is here. Ladies and gentlemen, can we please excuse you? No be now be in work. Paramount King, you can sit down now. Ladies and gentlemen, thank you all for your time. أعوذ بالله من الشيطان الرجيم. ṣe bẹ́lẹ̀ yóò ṣe gbọ́ wájú ara rẹ̀ ẹ dàpọ̀ ṣe bí ó ṣe gbọ́ rẹ̀ ẹjọ́ wọn kó wájú ara kù ẹ máa lálà kálà lálà lẹ ẹjọ́ lọ wájú díẹ̀ lọ́rùn ẹ dàpọ̀ Babs Olúyọ̀lé ẹ bá wa bí ó ṣeun Ọlọ́run sọ wá bẹ́ẹ̀. Aki Ọlọ́run aki anabuwa Muhammad sallallahu alayhi wa sallam. Aki àwọn àlùfáà níkàlẹ̀ aki àwọn orí adé níkàlẹ̀ Olúyọ̀lé 1 minute please. Now, ama bẹ̀rẹ̀ aki Alhaji wa Sulaiman Ayilara Ajobiyowe aki àwọn àlùfáà wa láti ìlú Ìlọrin tí wọ́n jẹ́ the guest lecturer of today Fadilatu Sheikh Alhaj al-Mufassir المفسر الأكبر من مدينة إيلوري الشيخ عثمان يدا Ọládìméjì Sanusiu Al-Adabi Al-Ilori. أدام الله حياته. أهلا وسهلا ومرحبا بكم. Gbogbo tá a fẹ́ lo ẹ̀dá kan ẹ̀yà fà. Mo kí ìmáàmù wa Abdulhakeem Muhammadu Awwal. Ìmáàmù wa ìmáàmù Obisere. Ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin tẹ́ wá ń kí wọn please Obisere agbáki ẹ má kí ẹnì kankan mọ́tò àbíṣe ní programu wa yìí tán ẹ̀yin bánsà síbi iṣẹ́ tágbà yín fún nìyẹn ẹ má ti kẹ́ ẹnì kankan búkè yẹn mọ́. Lẹ́yìn kábíyèsí aláwo lẹ́yìn kábíyèsí láti yẹ bẹ́ẹ̀ torí pé ìjókòó yìí ìjókòó àwọn àǹfààní ńlá ni ẹ̀ẹ́dẹ̀lẹ̀ rí wa níbi ìjókòó tí ẹ bá ṣe ìjókòó ńlá náà lẹ́ẹ̀tì rí wa torí pé àwọn èèyàn ńlá náà ni wọ́n pè bẹ́ẹ̀ èèyàn ńlá bá sì pè wá dandan ni ká wá èèyàn ńlá lẹ́ẹ̀tì ṣe nǹkan lé nìyí èèyàn ńlá náà ló pè wá ìdí ẹ̀dẹ́ bá ara àfa kankan bí lẹ́nu àfa ńlá pè gbogbo ẹ̀yà àfa gbogbo yín ni mo kí o pẹ̀lú àtọ́jú ìjọba ọ̀sán ló ṣe o ìmáàmù wa Abdulhakeem ẹ jẹ́ kí alájà wa Abẹ́ní Tọ́láníkáwò ìyàwó alájà Abbas Àkàndé Obisere yèyé ààrẹ ọkọ joyè lọ́dọ̀ mi ìyàwó náà tó joyè yèyé ààrẹ àtààrẹ kama wọlé bọ̀ alhamdulillah Rabbil alamin. ó kí ìmáàmù wa ẹ jẹ́ kí wọ́n wọlé lọ́kì tó kí ìmáàmù
Alhaja wa Abeni Tolanikawo, Alhaja wa Sakina, Alhaja Sakina, wa anzala sakinata fi qulubil mu'minin. Wọ́n ti jókòó báwọn. Gbogbo nǹkan là ń ṣe papọ̀ lẹ́nu. Òbésèrè agbáki nǹkan mẹ́ta là ń ṣe lẹ́nu. À ń ṣe ìṣílé márùn-ún kí ni ẹ̀rà káàdì tí mo fún ọ̀dà ilé márùn-ún bẹ́ẹ̀ rọrẹ̀ ilé márùn-ún rẹ̀ níbẹ̀ gbogbo ẹ̀ náà lẹ́padà rí lórí kíní o. Ilé márùn-ún à ń ṣí lẹ́nu. A sì máa fẹ́ nìkan ní ilé ẹyọ kan láti máa fáwọn èèyàn nílẹ̀ àwọn tó jẹ́ band boys àbí ẹni tá a fún nílé àti ìmọ̀ àti òun náà sì ti ìmọ̀ ara ẹ̀ ṣe mọ̀ pé inú àwẹ̀ la máa pín nǹkan akọ́bẹ̀ pínlẹ̀ náà ká tó wọnú àwẹ̀ ẹni tá a bá fún nílé ni yóò fi ìdùnnú gbá àwẹ̀ nù lè rìn ni. Haji Abbas à ń ṣí lélẹ̀ ni a ti ṣí mọ́ṣáláṣí lánàá ní skul tá a jọ lọ ní Èbúté Mẹ́ta ibẹ̀ láti ṣí mọ́ṣáláṣí lánàá. Lẹ́yìn wá gbà yẹn à ń sọjọ́ òbí ọgọ́ta kọ́ ni àbí ṣèbọ́gọ́ta náà ní Yorùbá à ń ṣe ọjọ́ òbí ẹlẹ́kẹ̀ẹ́ta tẹ́yìn òmà bá ń ṣe lélẹ̀ àti wọ́n ṣe tún mi gbé à ń ṣe tún mi gbé láàrin Allahu Akbar èmi náà èmi ló wá pé ọdún bíi mẹ́ẹ̀ẹ́má bíi ọdún méjì àbí mẹ́jọ tẹ ìjòyè lọ́dọ̀ wa Allahu Akbar January báyìí náà January 27 èdè wa ń jẹ́ January 28 ọlọ́wọ́ fi àlùbáríkà tó pọ̀ sí. Àmín. Lálá yìí nígbà àsìkò mọ́ opening prayer Imam Abdulhakeem Muhammad Awwal Imam Obesere rere o mọ́ṣáláṣí Obesere tí wọ́n ti ń kí jímọ̀ every Friday chief imam rẹ̀ chief imam Al-Fulani ni Masha Allah ọlọ́run ló jọba jẹ́ ẹ lọ jókòó báyìí àdúrà bẹ̀rẹ̀ kí gbogbo wa dìde dúró fún àdúrà bẹ̀rẹ̀ imam ẹni jù wá nínú àdúrà bẹ̀rẹ̀ Bismillah ẹjọ́ àdìdí tó bá àdúrà bẹ̀rẹ̀ ẹ̀yin kábíyèsí nígbà tí a lè dìde ẹ̀ka ẹ̀ dìde gbèsè lè bá yín wí torí bí aláṣẹ ni yòòjà àbí lẹ́yìn nísìnyí ọba tó fi ń jọba lálẹ́ dìde fún Bismillah. Bismillahir Rahmanir Rahim. Adúgbò fún Ọlọ́run. Alhamdulillah. Ṣàfà Nabi Muhammad. Sallallahu alayhi wa sallam. Tọ́lọ́run fi fún wa yẹ adúgbò fún Ọlọ́run. Àdúrà bẹ̀rẹ̀ ni a fẹ́ bẹ̀rẹ̀ fún àwọn àgbàlagbà ọlá pé wọ́n ti dìde dúró kò ní jáde ìfọ̀rọ̀. Akí àwọn bàbá wa láti lọ rí Fadilatu Sheikh. Al-Mufashir fún gbogbo wa nílọrin. Zanuzi Ọlọ́run tàjà rẹ̀ ibẹ̀ o. Mo fi kí gbogbo àwọn ẹni Ọlọ́run pátápátá. Mo kí gbogbo àwọn lọ́balọ́ba. Bismillahir Rahmanir Rahim. Subhanallah walhamdulillah wala ilaha illallah. Allahu akbar. Allahu akbar. Wala hawla wala quwwata illa billahil aliyyil azim. Subhanallah walhamdulillah wala ilaha illallah. Allahu akbar. Allahu akbar. Wala hawla wala quwwata illa billahil aliyyil azim. Subhanallah walhamdulillah wala ilaha illallah. Allahu akbar. Allahu akbar. Wala hawla wala quwwata illa billahi
bẹ̀rẹ̀ pẹ̀lú bisimilayi mọ́tàjà parí ẹ̀ pẹ̀lú rọrùn Àmín. mọ́tàwọ́lá nàbí wa Muhammad. sallallahu alayhi wa subhana sallam. rabbika rabbil izzati عما amma يصفون yasifun والسلام على المرسلين والحمد لله رب العالمين. ẹni kí a jókòó ká gbọ́dọ̀ tóbi lẹ́ẹ̀kan náà. الله أكبر. a dúpẹ́ lọ́wọ́ Fadilatul Imam Abdul Hakim Muhammad Al-Awwal Al-Ilori Al-Fulani fún léèdì wa nínú opening prayer kọ́lọ̀ ń bá wa jẹ́kẹ́ pẹ́ fún wa bá sọ ilẹ̀ sàn lórí. آمين. a bọ́ sí ìgbésẹ̀ ẹlẹ́ẹ̀kejì mo kí gbogbo àwọn àlùfáà tí wọ́n wà níkàlẹ̀ Imam Abdul Wahab Ọmọkúnmi, Imam Abdul Ghani Al-Wajud, Imam Abdul Hafiz láti Lẹ́kì, mo kí wọn àti gbogbo àwọn imams, bàbá wa Imam Ahmed láti Ìbàdàn, mo kí gbogbo yín pátápátá, gbogbo ẹ̀yà àfá ńláńláńlá tẹ̀tẹ̀lé bàbá Sanusi wà kàkàkí ànábì, gbogbo yín ni mo kí ẹ̀dá gbogbo ẹ̀yà àfá, gbogbo yín la kílẹ̀ ọkọ̀ọ̀kan o láti Island bọ̀ láti Mushin, gbogbo yín ni mo kí alhamdulillah. Báyìí ṣíwájú ká tó bọ́ síbi reading from the Holy Quran, a pé alhaji wa Kamaluddin Òtúkókó àtàwọn àtìyàwó wọn kọ́ máa bọ̀ níwájú ń bí. Alhaji wa Kamaluddin Òtúkókó, aláṣẹ àtolùdásílẹ̀ Alaka petrol station and more enterprises tó wá láti ọ̀dọ̀ wọn. Alhaji Kamaluddin Òtúkókó kọ́ máa bọ̀, kọ́sítọ́mà wa dáadáa làwọn, kọ́sítọ́mà dáadáa làwọn. Alhaji wa Kamaluddin Òtúkókó, gbogbo àwọn báńkì àwọn bá ń sálámà sí Masha Allah. Níbo náà máa burújìdá ibi ẹ máa jókòó sẹ́bi àwọn kábíyèsí mẹ́ ẹ kọ́ kí celebrant Haji Abbas Òtúkókó kí Masha Allah ìyàwó wọn rèé àbí àwọn yàrá ni ṣé dáadáa lẹ́wọ̀n àdéhùn sálàmù ojú òní tí ẹ̀já dúpẹ́. alhamdulillah. Generation tá a wà láyé ìsìn amọ̀nìyàn wọ́n mà wá náà. ìyá ni o lè fọ̀tẹ̀kù o lè yọ̀tẹ̀kù bẹ́ẹ̀ o mà wá kí ṣe kó mà wá o fẹ́ kí wá ni. Bọ́dà kábíyèsí gan rẹ̀ ní èèyàn mi lànà Fúlàní. Masha Allah. Ẹ jẹ́ kí alájú wa tó kó sẹ́gbẹ̀ẹ́ àwọn kábíyèsí. Gbogbo ẹ̀yin mídíàs, gbogbo ẹ̀yin mo kí o, gbogbo ẹ̀yin lẹ́wà sóríire o. Àmín. Bónílé sí ẹ̀yin lẹ́yìn àwọn bẹ́ẹ̀ tó ń ṣe wẹ́ẹ̀dì ẹ̀yin náà ni. Ẹ sì ṣẹ̀rẹ̀ sí wa yìí. Ìjọ bẹ́ẹ̀ sí jó Ọlọ́run gbà wá lọ́wọ́ yìí. Wọ́n gé ọ̀rọ̀ yẹn wájú, wọ́n gé lẹ́yìn, wọ́n wá jù sáàrin. Olúwa ni kò wá ní yíyọ. Alórí TV wà ní. Tóyìn tó bá tó wà ní gbogbo yín la kí. Báyìí, aleykum salaam. Àwọn ìyá alálùbáríkà, ìyá dáadáa ni ìyá wa náà bí tán. Àdúgbò kọ́lọ̀ sọ́ọ̀rì brọ́dà. Àwọn adíkiri, aláfẹ́lẹ́gbà, ebi sọ fún ọ tètè gbà. Ó mọ̀ mí, mo mọ̀ ẹ́. Honorable Rotimi Makinde, Honorable Rotimi Makinde, àwọn tó dé sí ibi tipẹ́tipẹ́ nìyẹn. Tí bá sọ fún ẹlẹ́ni yáyà ẹlẹ́nu, ilé ìwé kan lè bí àtògbésí ìjọ lọ. Láì. Skúl kan náà lájọ lọ. Ọmọ àdúgbò kan náà tó wá ní wálé bìtì mẹ́ta. Ọlọ́run tó wá ṣe wá láàfáà rẹ̀. MC Bọ́gà, ẹ jọ̀ọ́,
ẹ lọ jókòó tí wọ́n bá ti kí wọn tán. báyìí item tó kù ní reading from the Holy Quran. àwùgà oya. Reading from the Holy Quran. Báyìí ọ̀nà ní gbogbo tí Mákindé ń bọ̀lẹ̀ jókòó sí ó yẹ tètè wá lọ́bẹ̀ tètè àápè yìí ń sè lọ́bẹ̀ kankan tẹ́lẹ̀ ẹja ayọ̀kọ́ àyọkà láti inú Al-Qur'an ẹja akọ́kùnrin nílé yàwá ojú òní tì kí ló dé ti foundation àti kí ní ẹja dá yín mọ̀mọ́ báyìí ìyàwó tó yà débi tẹ́ bó ṣe ń lọ TV you are welcome ẹ ṣe èèyàn president MC Olúọmọ nù èèyàn Mustapha Sego náà èèyàn Akeem no case ọlọ́run níjó bàjẹ́ báyìí ẹja gbọ́ àyọkà láti inú Al-Qur'an fún àwa tí ó ka Qur'an fún wa Sulaiman Muhammadu Saleh Al-Ilori Al-Adabi. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث صدق الله مولانا العظيم. ẹ sì bá gbọ́ lọ́n tóbi dáadáa tó bá gbà gbọ́ lọ́n ló lè yanjú ọ̀rọ̀ rẹ ọwọ́ rẹ méjèèjì gbé sókè kó gbọ́ lọ́n tóbi dáadáa. Allahu Akbar. èèyàn lo ọdún kan ọdún méjì ọdún mẹ́ta ọdún mẹ́rin ó wá lò ó wá pé 100 ọdún ṣe rí pé ọpẹ́ lọ̀rọ̀ ẹ̀ tọ́ sí ó wá lò Kùránì ní ó wá lò Kùránì Alhaji Abbas yàwá ó wá lò Kùránì máa ní ìyá mi alálùbáríkà màmá olóríire ìyá àdùnnú ẹ mọ̀ pé ọlọ́run kó ṣàánú yàn ní àwẹ̀ tí kíkò mi kalẹ̀ ká tó wọnú àwẹ̀ ni màmá wa ajá wa
Bọ́lá Idiat Bọ́lá Muse tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ iléeṣẹ́ ńlá ni Boram kọ́ni Boham Mami ọlọ́run àjẹkẹ́ pẹ́ fún mama ní gbogbo ìyálàjẹ gbogbo Kano state Mami ojú òní tí yìí mà akúdélé bàbá Muyideen Bello kọlọ̀mbà àforíjì wọn inshallah kí màmá máa bọ̀ Alhaja wa Toyibat ọmọ Bóníkẹ́ mamada ẹ jọ̀ọ́ kí ẹ bá mi ọ̀ṣà màmá máa bọ̀ tí wọ́n jẹ́ yìí aṣíwájú gbogbo ìṣẹ́rí Ọ̀ṣun aṣíwájú alásàlátù ẹ jẹ́ kí màmá wọlé tó ká tó kọ́ntínú Quran. Bàbá wa kábíyèsí ọmọ onímẹ̀rán kábíyèsí onímẹ̀rán mamada salamu alaikum warahmatullah mama tó bí Alhaji wa Abbas Àkàndé Òbésèrérè ìyá alálùbákà wọn kẹ mama tó bí ọmọ olóríire mama tó bí ọmọ alálùbáríkà mama tó bí aṣíwájú ọmọ ìyá aláṣíwájú alásàlátù ní gbogbo ìṣẹ́rí níṣẹ́rí Ọ̀ṣun nílùú Èkó wá ń bí mama tó wá jẹ́ bàbá ló tún wá bí aṣíwájú ọmọ lọ́ọ̀pọ̀ ilé ńlá ni Alhaji Abbas Àkàndé Òbésèré gbé màmá sí níṣẹ́rí ó tún wá wò pé ilé màmá mi níṣẹ́rí yẹn ti ṣe kí ló yá ilé ńlá tí mo tún kọ́ sí Ìbàdàn ẹ máa bọ̀ ń bẹ̀ ọmọ tọ́jú ẹ̀ nínú Amina. ọlá àti tóbi ọlọ́run kábíyèsí ọba Jíbọ́lá Sàlámì ọba Tàlàbí kábíyèsí onímẹ̀rànda bàbá kábíyèsí onímẹ̀ràn ìjọ máa bọ̀ wájú bàbá wa kábíyèsí onímẹ̀ràn ọba Adéwálé Àdìsá Ọ̀rọ̀jà ẹjọ́ anídìí wájú sá ẹjọ́ ayé wà bíbá yìí màmá ti jókòó báyìí lẹ́yìn wọn gbogbo ẹ tí ó bá tó jókòó báyìí kọ́ máa bọ̀ ń bí ayé kábíyèsí rẹ̀ mi ó wà lùkùránì ó ṣe pàtàkì ó wà lùkùránì gbogbo ẹ tó wà ní ọ̀lù yìí lọ láti mú wà lùkùránì wá tá a bá ti mọ̀ kó kàn wá kò sẹ́nìgbà tá a bá ń pariwo kí lálùkù tó mà gbé wà lùkùránì dà OJC kọ́sítọ́mà wa ni èèyàn tó kókó ìwọ dúró tì má pè OJC owó alukuraan ọ̀tọ̀ ní tó kọ́kọ́ mú jáde tẹ́lẹ̀ ló bá dá padà àwa náà máa yẹ tó ń ṣe o Magaji Adébọ́lá ẹjọ́ gbogbo ẹ tó wà lọ́wọ́ lóyè àní láti máa gbẹ nìkan tá a bá ti mọ̀ kó kàn wá gbogbo àwa Òbésèré fans gbogbo ẹ̀yin màmá Òbésèré ẹjẹ́ àdìde kí àwa sanwó alukuraan Magaji Adébọ́lá ìmúlá Magaji Adébọ́lá ilépo Magaji Ọlásànmí ilépo wọn ẹ bá ti di Magaji àti gómìnà Ṣèyí Mákindé Alhaji wa Suleiman Bantalẹ wọn ló wà lùkùránì Magaji Adébọ́lá elépo ìwọ náà máa mú wà lùkùránì bọ̀ máa mi rí ẹ máa bọ̀ báyìí ó wà lùkùránì tẹ́ bá ti mọ̀ kó kàn yìí máa mú wà lùkùránì bọ̀ báyìí a ní láti da èdè kankan láàmú tó bá ti mọ̀ pé tó fi wá rí máa mú wà lùkùránì bọ̀ Alhaja wa Mama Gold tẹ́ bá ti rí wọn ẹ ti rí ìyàwó Alifulani ọ̀rẹ́ Alhaja Gold gbogbo àwọn ọ̀rẹ́ wọn náà ń bọ̀ yìí Alhaja wa Jùmọ̀kẹ́ Lásùt owó alukurani ìyàwó náà mú wá
ó mọ̀ta Súnkànmí òun náà ti débẹ̀ aṣojú bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ béèyàn bá ti rí ọ̀pá ọba èèyàn rọ̀bà nù àwọn náà ti débí. Májí lọ́gò ológojò Afa Buhari Ìbàdàn àwọn náà ti débí. Ìyá wa bí mo ṣe ní aláràfà bí aláràfà mi lẹ́nu yìí Sùlẹ́yà kan ìyá wa ìyá Ìbàdàn alamẹ́ríkà mi ni àmà aláràfà àtúmọ̀ alamẹ́ríkà mi ni dọ́là Amẹ́ríkà mi. Wọ́n ní 100,000 wà ní Quran. I'm a send the NC 2075440558. Ẹ bá send the account sí wọn sí. Fún wọn lákàntì náà send the. Àwọn ti Sàkítì àti Kútọ́nù. Honorable Senator Onda Akintobi Olúrẹ̀mí 4,000. 4,000 sefa. Àwọn tòṣogbo gbogbo ẹ̀yin fáǹsì ẹ̀ màá ó promotion látòṣogbo àwọn náà ti débi. Bàbá Sanusewu ọ̀rẹ́ wa tẹ̀ mọ́ ni tó pè yín wá sínú àwọn ẹjọ́ kan. Bó ṣe Ramadan lecture ayé ò tí ì rí báyìí làwọn ará Kútọ́nù bá wà náà bá fún ní owó ńlá báyìí. Bí a bí 50,000 sefa nígbà náà. Odijọ́ kìkì bó ti gba sùúrù lérè lọ́nà ó lọ ná mọ́tò. Ọ̀rọ̀ nígbà tí yóò ṣe ó bóyá 17,500 ló ṣe wò sí 17,500 naira. Gbogbo ẹ̀yin tó bẹ́ sèré láti Ìwó. ID of London, National Coordinator of Obesere Xenophobia Worldwide. Bàbá wa Bọ́lá Bọ̀lé tí èèyàn mi dáadáa kò ní bàjẹ́ fún yà, àwọn náà ti débẹ̀. Ó yá, owó Al-Qur'an. Ọlásùnkànmí olówó mọ̀ta àdúpẹ́. Níṣẹ́ báyìí, ní nǹkan kan tá à ń ṣe. À ń lọ bí wáàsí mi. Bí wáàsí lọ àmọ́ ká tó lọ bí wáàsí Adéẹyọ̀ sáàmà bàbá wọn láti Dublin kábíyèsí olójoorú mú kí yín o kí kábíyèsí wa olójoorú kọ́ máa wọlé ẹ máa bọ̀ wájú báyìí wá tó kó sẹ́gbẹ̀ẹ́ báwo ní mẹ́rán ààrẹ ọmọ Obesere náà ti débi. Ayé wọn rí bí o, ayé kábíyèsí lè wájú bí o. Adéẹyọ̀ láti Dublin. Ọba Musliudeen Kasali Olípẹ̀dẹ̀ ọba mi ni. Orílẹ̀ ìtorí òkè lẹ́gbàá èèyàn àtẹ́bá ti ní kábíyèsí ẹ̀ tó rọ́bà pamọ́. Kábíyèsí. Ẹ jọ̀ọ́ ẹ bá dárúkọ yín. Orúkọ mi ni David Olúmídé Ẹ̀yìnjù. Ẹ ṣé gan. Ipa wo lẹ kó nu band? Èmi ni set drummer band Alhaji Akande Obesere BK First. Kí lẹ ń ṣe lọ́jọ́ tòní? Èní là ń ṣe ọjọ́ ẹ̀yẹ wọn 60 years birthday. Ọlọ́run á jẹ́ kó pẹ́ láyé fún wa. Ok, lẹ́yìn birthday kílẹ̀ tún ṣe? Lẹ́yìn birthday ọjọ́ ìbí wọn a dẹ̀ tún ní èní a tún ṣe ìṣílé
ilé 5 làlájì fẹ́ ṣí so wọ́n dẹ̀ tún sọ pé gbogbo àwa tá a jẹ́ band boys pátápátá pé gbogbo wa ó máa fún wa nílẹ̀ léèlé ẹnìkan dẹ̀ tún wà nínú wa tó tún máa fún ní ilé odidi ilé ẹ̀ẹ̀kan. ẹ fẹ́ ká ẹ bá a sọ ń pa Alhaji Abbas Akande Obesere ẹ kàn bá a sọ ń pa ìwà wọn. ẹ wò téèyàn ò bá ní parọ́ téèyàn ò dẹ̀ ní bo oore Ọlọ́run mọ́ra Alhaji jẹ́ ẹnìkan tó jẹ́ pé wọ́n kó àwọn èèyàn mọ́ra even àwa tá a jẹ́ ọmọ ẹgbẹ́ wọn inú wa máa ń dùn láti bá wọn ṣiṣẹ́ nígbàkúgbà torí pé wọ́n jẹ́yàn tó wọ́n ń tọ́jú àwọn gbogbo anybody yàtọ̀ sáwà tá a jọ ọmọọṣẹ́ wọn gbogbo anybody tó bá súnmọ́ Alhaji ń tọ́jú wọn so fún ìdí èyí gbogbo wa gan àdúrà la máa fi ránṣẹ́ sí wọn pé kọ́lọ́hún jẹ́ kó pẹ́ fún wa ju báwa gan ṣe lérò lọ. ẹ bá a dárúkọ nílẹ̀ kan sí. orúkọ mi ni David Olúmídé Ẹ̀yìnjù. ó máa lọ London máa jẹ àwọn adìẹ yọ ó dẹ̀ wà lóyà Obesere adé wà lóyà èèyàn ni Ọlọ́run ní jó bàjẹ́ fún ẹ láíláí owó Kùránì là ń gbà ló wọlé à ń gba pounds à ń gba bàtà à ń gba fìlà à ń gba góòlù ilẹ̀ kiri ní aláìgbà. Adéyọ̀ 20 euro ẹ jẹ́ ká àwọn owó tó bá jẹ́ owó kẹrẹ báyìí kó máa wà lórí ọ̀rọ̀ yìí dẹ̀ sú mi ẹ̀yin mídíà tẹ́ gbé kámẹ́rà dání ẹ gé ọ̀rọ̀ wájú ẹ gé lẹ́yìn ẹ sọ̀yàn sáàrin ni àwọn kèsè rú báyìí Alhaji Abbas ẹ dìde dúró. Gbogbo ẹ tó wà ní ọlù ẹ bá náwó sí Obesere ìyàwó ẹ dìde lẹ́gbẹ̀ẹ́ wọn. Aharaza ahu. Ẹ tẹ́wọ́ ní méjèèjì. Min ashiyahi arba'ati. Ẹ ṣe 40 years ẹ jáde láyé ẹ ṣe 50 years Ọlọ́run pa yín 60 lẹ́wọ́ wà yìí. 60 làwọn alágbára máa bẹ lọ́wọ́ bá jù lásìkò tẹ́ dé 60 lágbára Ọlọ́run nǹkan mẹ́rin ò ní tọ́ sí i. Saqimin. Àìsàn tí ó bá yí dáàmú gbé yín káàkiri Obesere kò ní tọ́ sí i o. Wa mauti. Obesere sọjọ́ bí la gbọ́ kó mọ̀ jáde láyé ìyá yín ló wà lórí ìkàlẹ̀ yìí wọn ní fojú sunkún yín o. Wa khusrani. Alhaji Abbas Akande Obesere khusrani ẹ̀ ní ṣòfò. Khusrani. Ẹ̀ ní ṣòfò aya. Khusrani. Ẹ̀ ní ṣòfò gbogbo àwọn ọmọ tẹ́ bí o. Khusrani. Bàtà òfò ló jẹ́ wọn ní bọ́ sẹ́nu ọ̀nà yìí o. Khusrani wa min. Alifashal stroke ní jẹ́bẹ̀ kò mà lè jáde mọ́ kò mà lè kọrin mọ́ àmọ́ gbúrò ẹ̀ mọ́ Ọlọ́run ní jó tọ́ sí i láéláé. Amina. Lílá fi ọba mi kàn bó Obesere yóò máa jáde wá ìjókòó èmi. Bismillahirrahmanirrahim. لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. Listen by you who are the Quran kato possibly was. Látọ̀dọ̀ Alhaji Abbas, Bestman Hussein, ẹ máa bọ̀, Prince láti Port Harcourt, Obesere ní 100,000 owó Al-Quran, 200,000 owó Al-Quran, 200,000 owó Al-Quran. Ẹ wá, ṣe àìbẹ́ yìí méjèèjì. Àgbà pàǹsì ṣètà ìgbà èpè nìkan la ìgbà. Ìyàwó Alhaja Sekina Abeni Tọ́lánìkáwò ìyàwó Alhaji Abbas Akande Obesere 100,000 ẹ̀ ní ma padà sí ẹrú
báyìí à ń lọ síbi wáàsí. Aláàjì Àṣìmíyù àbúrò Bẹ́sẹ̀rẹ̀ ti ń kọrin rèé o, ọ̀nà àṣubú láàbùrọ̀. À ń lọ bí ọ̀rọ̀ Ọlọ́run láti ẹnu àfáà àgbà tí wọ́n á ṣe wáàsí fún wa. Gbogbo ẹ̀ kábíyèsí ẹ̀dọ̀ mú kí lẹ́ẹ̀kan sí ó jẹ́ láti lọ́nà mú kí Adéyẹyọ Júlà kábíyèsí Olúpẹ̀dé bàbá onímọ̀ẹ̀rọ Àrọ́jà gbogbo yín la kí o. Afẹ́ gbọ́rọ̀ lọ afẹ́ gbọ́ wáàsí tálẹ̀ tó ṣe wáàsí yìí fún wa. Àwọn náà lẹni tí a pè wá síbí lẹ́nìí láti wá bá wa sọ̀rọ̀ Ọlọ́run. Fadilatu Shaykh síwájú kí n tó pè wọ́n ẹni tí wọ́n rẹpísẹ́ǹtì Ọọ̀ni Ifẹ̀ kábíyèsí Ọ̀jájá ẹjọ́ a máa nídìí wọn níwájú ń bí àbọ̀ tí wọ́n wájú ni His Royal Imperial Majesty Ọba Bestman Hussein owó àdúrà owó Kùránì 100,000. Ọba Adéyẹyè Babátúndé Ògúnwùsì CFR Ọ̀jájá 2 Ọọ̀ni of Ifẹ̀, hereby represented by His Royal Majesty Ọba Muraina Adébánjọ Adéjìní Aṣọ́yà of Ilé Ìṣọ̀yà Ifẹ̀ Kingdom, kí wọ́n dìde kí ẹ bá mi gbé Ọlọ́run tóbi fún wọn. Allahu Akbar. Wáàsí la fẹ́ gbọ́ báyìí látẹnu àfáà wa Sanusiu. Bismillah, kàkàkí ànábì. Àwọn ọ̀nà tó bá ti ṣe wáàsí fún wa tán. Imam. Síwájú kí a tún microphone fún wọn. Okay. Ẹja ṣe bó ṣe yẹ ká ṣe. Chairman Àpápá Ìgànmú Chief Olúwafúnmiláyọ̀ Ògúnnáìkè kí wọ́n jọ̀ọ́ pẹ̀lú ọlá àtọ́lá wọn kọ́ máa bọ̀ níwájú bí. A fẹ́ gba owó ìkùnà fáfáà wa láti ìlú Ìlọrin. Ájì Abbas Òbésèré àbáwa tí wọ́n ṣe wáàsí fún wa owó kùnà bá a ṣe máa ń ṣe nìyẹn á kò wọ́n lọ́nà ó ti yá. Ọjọ́jà Adéyẹyọ Òtúkókó owó kùnà fáwa láti ìlú Ìlọrin. Òpó ẹni bá máa kó kan owó ti yá báyìí. Ìyá wa ojú ò ní tì í all the time inú mi máa ń dùn sí i. Láti ọ̀dọ̀ Alájì Abbas Àkàndé Òbésèré wọ́n lọ́wọ́ kùnà 100,000. Ó ti yá ó ti yá. Alájì wa Kamaludin Òtúkókó 25,000. Ìyá wa náà 25,000. Ojú of London ó ti yá owó kùnà. Bàbá kábíyèsí owó kùnà. Ìyá lọ́jà General Gbò kílẹ̀ Ọ̀yọ́. Àwọn ló wà ní Kùránì lélẹ́yìn. Barrister Àjàlá owó kùnà 25,000. Owó Kùránì lágbàlá kàdà tí ó yọ kó mọ̀. Sólókò láti Ṣakí kíníkọ́ yìí Ṣakí boy owó kùnà. Balógun gbogbo Ìbẹ̀jú Lẹ́kí bẹ́ẹ̀ bá ti ń bọ̀ ẹ máa wó kò màmá Òbésèré ìyá wa wọ́n lọ́wọ́ kùnà. Ẹ jọ gbogbo ẹni máa kó kàn wọ́n ní kíákíá. Máa mi Bọ́lá Músé ẹ bá ń lọ sọ́dọ̀ wọn ẹ lọ́ bá ń gbowó kùnà wá. Owó kùnà àlùfáà wa láti ìlú Ìlọrin. Ìyá wa ìyá lọ́jà gbogbo ìpínlẹ̀ Ọ̀yọ́ àbí ẹ ṣe Chairman Olúwafúnmiláyọ̀ Ògúnnáìkè wọ́n mú orúkọ yín wá síbí ẹ jọ̀ọ́ ẹ dákun ẹ máa bọ̀ níwájú.
mo kí alájú wa Tajudeen Usamat ara àwọn tí wọ́n wọ́n pẹ̀lú gbèsè láti lẹ́nu ìyàwó Bọ́lá Muslim owó kùnà alájú wa Tajudeen Usamat lẹ́gùn mùsùlá ajá gold owó kùnà àrètí adéyẹyọ owó kùnà àrètí masha Allah la quwwata illa billah gbogbo ẹ tó wà náà lò yìí á láti wá kó àwọn àlùfáà wa lọ́nà o láti wá kó wọn lọ́nà bismillah ilà ló wá sí wa lẹ́yìn Richard ẹjẹ́ àlọ́gbọ́ ọ̀rọ̀ ọlọ́run bismillah. أعوذ بالله من الشيطان الرجيم آمين بسم الله الرحمن الرحيم وبه